wọ́n ti gbé wá náà ní wọ́n máa gbàdúrà títí April náà pé mi ò bá rọ. April next year. Wọn kò sí káwọn méjèèjì gbàdúrà. Kọ́lọ́n lè bá a yẹ. Ẹ bó yẹ kó wà òkè bí òdè yẹ mú kò sí wàhálà. Ó ní amú olódodo kúrò. Báwo ni ikú ṣe ń bàyàn lẹ́rù? Kí ló dé tí kú fi bàyàn lẹ́rù? Ṣé bá bá sẹ́dọ̀ ni wá? Àmọ́ wọ́n á pàdé lọ́wọ́ náà ni. Iná ọ̀bọ̀dé ìfún tó ṣe mí ló máa dìtánì ọ̀hún yẹn. Alore TV. Alore TV. Náà wọ́n gbé wá. I was outside there. So don't come pé òun àti ìyàwó ẹ̀ ń wọnú Poosi. Ẹ̀yin nínú wọn. Wọ́n fi hàn mí, wọ́n wọnú Poosi. So inú Poosi tó ń wò pápá kí ni pé bí àwọn wo bá wọn wò bọ̀ tó wọ́n wò. So tá a bá nínú ìrìn àjò yẹn wọ́n fi hàn pé ìkan nínú àwọn méjèèjì. Ó ń palẹ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́. Automatically. So tá a bá rí nǹkan tá Adeboye ṣe tó contradict nǹkan tí rí ó torí ẹjọ́ ẹni rìdíìmù kó máa ṣe. Tó bá ní Ọlọ́run ò ràn án lọ́wọ́ ní táìmù tó Ọlọ́run ti ràn án lọ́wọ́ o. Then àìmọye àwọn èèyàn tó ti tẹ̀ mọ́lẹ̀ tó ti tẹ̀ lójú fọ́jú pé àwọn tó fẹ́ gbàjọba lọ́wọ́ ẹni gbogbo táìmù yẹn náà wọ́n ti kú tán. So then automatically àwọn ọmọ Akíndayọ̀mí tó tẹ̀ wá dáhùn ọ̀tẹ̀ ẹ̀sọ́ ń gba governance kí ló ń ṣe fún un. Ilé tó wà ní New York ìbí ẹni pé gbogbo church tó kọ́ ó yọ gbogbo wọn tó wà lábẹ́ ìkúrò. Wọ́n dẹ̀ ní kó lọ tún ṣe 2 years ago tó ló wà ní kí n sọ fún pé kó lọ fún àwọn ọmọ Akíndayọ̀mí ní some little right now. Yẹn ló lọ sí Oǹdó tó lòun jẹ́ àwọn ọmọ kì í ṣe nǹkan tó lọ́rùn rán ni. Ayé àfọwọ́bà fílẹ̀ ni. Then automatically bóun ṣe ń ṣe yìí ó yẹ kó ti resign ẹ kó ti retire kó ti máa lọ lé. Then ọjọ́ wo ni ò ní tán wọ́n á sùn ájí lójoojúmọ́ ọlọ́jọ́ kájọ́ ẹ̀dá òfin èsì. So kó ṣọ́ra bí òun àti ìyàwó ẹ̀ ṣọ́ra sí kó gbàdúrà dáadáa. Ìlú tá a bá ṣọ́ra bó sì yàn ní wọn ní sọ̀kalẹ̀ kán gbófo lọ ọgbẹ́ nìkan náà bó ṣe wà yẹn kò ní lọ bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n ò lè gbé padà wọn lẹ́yìn tó bá gbàdúrà o bí wọ́n gbé pósìtì mi wà náà máa sọ fún wọn ni wọ́n ṣe big deal yẹn ṣe èmi náà gbàdúrà pé kí n mọjọ́ ti máa kú so kí n lè rí fúnra mi kí n mọ mo ṣe máa ṣe bàbá fáwọn náà mi ò bẹ̀rù kí ni bóyá wọ́n rí pósì kú àwọn náà ẹ̀rọ mi ò gbàdúrà mi ò ní kọ́ náà fi pósì kú ẹ̀ kan ó ń fi rere hàn mí ṣé gbogbo ẹ̀ náà ló fẹ́ máa sọ lórí tẹ́lẹ̀ mi ìyá ẹnìkan kúrò ní Rhode Island nísìn ó wá sí Nàìjíríà àjọ wà lótẹ́ẹ̀lì ní August olúwadé ń ṣàlàyé fún pé kó má wá sí Nàìjíríà kó dúró ti di 2024 kó tó wá bọ̀dọ̀ mọ́ ní kí wọ́n olúbàdàn máa kúrò mẹ́ kó gbàdúrà dẹ́ kó gbàdúrà dáadáa pé torí kò gbúdọ̀ wá ń sìn dẹ́ta bá rẹ̀ tó ló ń fẹ́ ṣe bá dàbẹ́ tó yìn fàájẹ́ ní àwọn fámìlì ẹ̀fọwọ́ ránṣẹ́ ó dé Nàìjíríà ní Monday yóò dẹ̀ kú ní tọ́sí ó padà wá ó bì tí vision yẹn so tó bá lè gbọ́ Isaiah 38 wọ́n ní kéèsì káyọ̀ máa palẹ̀ mọ́ ló máa kú nínú ìrìn àjò náà ọjọ́ tí ó fìní àti Fíníásì àti Élì tó máa kú tèmi òjijì náà ni wọ́n yí lóka 1 Samuel 5 àyín 1 Samuel 3 ó níbi tó jòkó sínú tó wá bá bí wọ́n ti gbá àpótí ẹ̀rí lọ ṣé bẹ́yàn náà lórí òṣìṣẹ́ Olúwa nínú ìwé 4 Samuel 8 then 4 Samuel 9 and then 4 Samuel 10 ó ní ìwọ kọ́ náà kọ̀ èmi náà kọ̀ ìyẹn ọba fún wọn nígbà tó di chapter 12 ó ní ó tún wá sọ fún wọn wípé ó ní mo ti ń lọ mo ti dàgbà ó ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ta ni mo gbé àgùntàn ta ni mo gbà ta ni mo yọ lẹ́nu ní my governance Adeboye lè ṣọ̀rọ̀ ẹ̀ náà kò sí pastor general overseer Nigeria ló lè ṣọ̀rọ̀ ẹ̀ because they are too tribalistic they are too temperament àti self-centeredness àwọn aláwọ̀ àmì àwọn aláṣẹ kábàjọba kábẹ́gùn jẹ kábà alágbòrò onígbòrò jẹ kájí gbogbo ẹ̀ mélòó la fẹ́ kó lọ sọ́run bẹ́ẹ̀ mélòó la fẹ́ kó lọ sọ́run. How many general overseer àdókè rántí ọ̀rọ̀ ti pé ká lọ farm ká lọ ṣe ti bí kábọ̀n kó àwọn church ti Nàìjíríà Amẹ́ríkà wọ́n ti ti ẹ̀kọ́ kan wọ́n sì máa fáwọn ọmọ ìjọ ní nǹkan òtí wá bámbám láyé so ìyẹn ṣe big deal ṣe bẹ́ẹ̀ rántí gbà tí wọ́n náà gbé pósí ọba Ìbàdàn wá then pósí ọba Ìbàdàn wọ́n gbé wá bẹ̀rẹ̀ pójú 40 minutes tó ti kó sínú ẹ̀ then pósí Aláàfin bẹ̀rẹ̀ sí jó gbàdọ̀ lọ sí kó ọba Ìbàdàn ní òkan mi wọ́n máa gbé tèmi náà wọ́n gbé tèmi ò fi yọ anybody but anybody kó check ọwọ́ ẹ̀ ibi his will I will work for him tó bá pé 24 hours or 24 hours mo fi ṣiṣẹ́ mi ò lè sùn mi ò lè ṣe anything ṣé wọ́n fẹ́ fi nǹkan hàn mí kí n bójú lé ní ta ló ní láìfù náà lọ́dún ní náà Amos 3 from verse 4 to 10 then Deuteronomy 29 then Deuteronomy 8:18 ó ní nínú wa ó lè mú yóò gbé wòlíì dìde so that is it.
wọ́n ti gbé wá náà ní wọ́n máa gbàdúrà títí April náà pé mi ò bá rọ. April next year. ẹ wọn kò sí káwọn méjèèjì gbàdúrà. kọ́lọ́n lè bá a yẹ. ẹ bó yẹ kó wà òkè bí ọ̀dẹ̀ yẹ mú kò sí wàhálà ó ní amú olódodo kúrò báwo ni kú ṣe ń bàyàn lẹ́rù kí ló dé tí kú fi bàyàn lẹ́rù ṣé bá ambassador ni wá. àmọ́ kọ́tà pàdé lọ́wọ́ náà ni. iná bọ̀dé ìfún tó ṣe mí ló máa dìtánì ọ̀hún yẹn ẹ tó mọ̀ wé òye kó bẹ̀rù exam ṣe náà bẹ̀rù ọ̀rọ̀ ikú wa. If you are reading your book, you go to your lecture, you see your teacher, you parley with your professor and everything. So automatically when you say the exam tomorrow, then bring the exam, let us write it and go. But if you are absent from class virtually all the time and you are not the one that wrote your wife, you are not the one that wrote your jam, come on, you're àbá kí a tó lọ sí international. Yes.